A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ààrẹ àjọ òṣìṣẹ́ NLC Joe Ajaero ti fi olú iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka Intelligence Response Team IRT ìlú Àbújá sílẹ̀. Ààrẹ NLC tí ó dé sí IRT ní déédéé aago 10:17 òwúrọ̀ ni yóò fi ibẹ̀ sílẹ̀ ní aago 11:15 òwúrọ̀ lẹ́yìn tí ó ṣe àkọọ́lẹ̀ rẹ̀ statement. Ajaero kò bá akọ̀ròyìn sọ ohunkóhun nínú ọgbà IRT. Ó ní òun yóò ní gbólóhùn pẹ̀lú wọn bí òun bá dé iléeṣẹ́ NLC. Ọ̀sẹ̀ tí ó kọjá ní iléeṣẹ́ ọlọ́pàá fi ìwé ìpè ránṣẹ́ sí Ajaero wípé kí ó farahàn ní 20 oṣù kẹjọ láago 10 òwúrọ̀ láti dáhùn ìbéèrè lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú àtìlẹ́yìn àwọn adàlúrú pẹ̀lú àwọn ẹ̀sùn mìíràn. Ṣùgbọ́n nípasẹ̀ agbẹjọ́rò ni Ajaero fi dá wọn lóhùn wípé kò sí ààyè fún un ní 20 àyàfi bí wọ́n bá lè ṣe sùúrù di ọjọ́ 29 oṣù kẹjọ tí í ṣe òní. Lára àwọn tí ó sin Ajaero dé iléeṣẹ́ ọlọ́pàá láti rí àgbà amòfin Fẹ́mi Fálànà, Mashal Abubakar, Dèjì Adéyanjú pẹ̀lú lára àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Onímọ̀ ẹ̀sìn Islam kan ẹni ọdún 64 tí ó fi ìlú Àjàṣẹ́ Cotonou ṣebùgbé, Àfáà Yahya Nafiu ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyàwó rẹ̀ bí ọmọ 11 láàrin oṣù keje sí oṣù kẹjọ ọdún yìí. Yahya tí í ṣe ọmọ bíbí ìdílé Oníkeke ní agbègbè Pópó-Gíwá, ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara ní ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Chognika Látóyọ̀sí Aláké. Ọmọ bíbí ìlú Àjàṣẹ́ ní Cotonou bí ọmọ 11 sí ilé agbẹ̀bí ti ìbílẹ̀ ní Porto-Novo, Benin Republic láàrin ọjọ́ 7 oṣù keje àti ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2024. Ṣùgbọ́n ó wá kérora lórí bí ó ti pàdánù 2 nínú àwọn ọmọ wọ̀nyí tí wọ́n fi kù 9. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lánàá ni Yahya sọ wípé lóòótọ́ ni ìyàwó òun bí ọmọ 11 lẹ́yìn ọjọ́ pípẹ́ tí ó fi ní oyún, ọkùnrin 8, obìnrin 3. Ó ní ọmọ 6 wáyé nínú oṣù keje, 5 nínú oṣù kẹjọ. Níbi ìkúnlẹ̀ oṣù keje ni ó ti pàdánù ọmọ kan kí ó tó pàdánù òmíràn níbi ìkúnlẹ̀ oṣù kẹjọ. Ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Allah wípé àwọn 9 yòókù pẹ̀lú ìyá wọn wà láàyè. Yahya wá kérora lórí ìpèníjà owó àti tọ́jú àwọn ọmọ wọ̀nyí. Ó ní owó rẹpẹtẹ ni òun ná lórí ìyá pẹ̀lú àwọn ọmọ. Bákan náà ni òun nílò owó ọkọ̀ láti fi kó àwọn ọmọ wọ̀nyí lọ kí àwọn òbí òun ní Ìlọrin. Ó tún nílò owó láti fi san owó orí ìyàwó rẹ̀ pẹ̀lú police report. Yahya wá rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara pẹ̀lú àwọn ọlọ́rọ̀ láàrin ìlú kí wọ́n dákun ṣe ìrànlọ́wọ́ owó fún wọn láti fi tọ́jú àwọn ọmọ tí ó ṣe àpèjúwe wọn ní ẹ̀bùn láti ọ̀dọ̀ Allah. Bákan náà ni Chief Imam Ìpọ̀nrí ní ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Ìlọrin, ìpínlẹ̀ Kwara, Alhaji Zakaria Nafiu tí í ṣe ẹ̀gbọ́n sí Yahya náà fìdí ẹ̀ múlẹ̀ wípé Látóyọ̀sí tí í ṣe ìyàwó kẹta àbúrò rẹ̀ bí ọmọ 11 ní Cotonou. Gẹ́gẹ́ bí àṣà wọn nílọrin, àwọn ti fi tó Emir ìlú Ìlọrin létí, Mai Tábà, Ọlọ́lá wa Alhaji Sulu Gàmbàrí àti gbogbo àwọn tí ó yẹ kí ó gbọ́ sí ìbímọ yìí. Ààrẹ fún ẹgbẹ́ Emirate nílọrin, Alhaji Abdulmumini Abdulmalik náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó fi ìdùnnú rẹ̀ hàn wípé ará Ìlọrin tó ń gbé ní Cotonou, Benin Republic ni Ọlọ́run dá lọ́lá tó yìí, bí ó ti rọ ìjọba méjèèjì pẹ̀lú àwọn ẹlẹ́yinjú àánú láwùjọ kí wọ́n ṣe àtìlẹ́yìn owó àti ohun èlò fún Yahya. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Wọ́n ti ṣe ìbúra fún Mazi Afam Osigwe gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Nigerian Bar Association NBA 32 ní ìpínlẹ̀ Èkó. Osigwe ni ó gba ipò lọ́wọ́
Àgbàmọ̀fin Yakubu Maikiao tí sáà rẹ̀ wá sópin lónìí. Níbi ọ̀rọ̀ ìyànsípò rẹ̀ ní Osigwe ti ṣàlàyé wípé ìgbéga yóò dé bá ẹgbẹ́ NBA bí ó ti ṣèlérí láti fi tọkàntọkàn ṣiṣẹ́. Ó tún gbóríyìn fún àwọn akẹgbẹ́ rẹ̀ Àgbàmọ̀fin Chukwuka Ikpeazum àti Tobena Erojíkwe fún ìfọkànsìn wọn lẹ́yìn tí wọ́n yọ̀ǹda ìwé ìgbaniwọlé Certificate of Return fún gbogbo àwọn olóyè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò. Ní Maikiao ṣe ìbúra fún Osigwe pẹ̀lú àwọn yòókù tí ó fi gbé iṣẹ́ ẹgbẹ́ lé wọn lọ́wọ́. Ọdún méjì ni ẹgbẹ́ àwọn agbẹjọ́rò máa ń lò lórí àlééfà nípasẹ̀ ìbò. Èsì ìdìbò tí wọ́n ṣe lórí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn Osigwe tí í ṣe akọ̀wé ẹgbẹ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí olúborí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìlú Àbújá ti fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ ológun orí omi Ebu Seaman Abdulrasheed Mohammed tí í ṣe aṣọ́gbà ní ilé olórí ológun orí omi àná Vice Admiral Ishaya Iko Ibrahim lórí bí ó ṣe ṣekú pa ọmọ rẹ̀ ọkùnrin. Kọmíṣánná ọlọ́pàá Àbújá Bennett Igwe ni ó ṣàlàyé wípé ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2024 ni Mohammed já Aminu Ibrahim ọmọ ọ̀gá ológun àná lólè ní Maitama. Ó gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV kí ó tó ṣínà ìbọn bolẹ̀ fún un tí ó fi pa á lójú ẹsẹ̀. Lẹ́yìn ọjọ́ kẹrin tí ọlọ́pàá ṣígun wíwá rẹ̀ ní ọwọ́ tó Mohammed ẹni 30 ọdún ní ibùdókọ̀ ìtọ́kọ̀ṣe Mechanic Village níbi tí ó ti fẹ́ lọ ta ọkọ̀ yìí kí wọ́n sì tú ẹ̀yà ara rẹ̀ palẹ̀. Afurasí ọ̀daràn yìí jẹ́wọ́ wípé òun pa Aminu Ibrahim nítorí ó dá òun mọ̀ látàrí wípé ó ti ṣiṣẹ́ nílé wọn rí. Mohammed kò mọ̀ wípé ọlọ́pàá ti ń dọdẹ ọkọ̀ pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tracking device. Wọ́n ń retí kí ó gbé ọkọ̀ yìí bóde kí wọ́n tó kọlù ú. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá Àbújá kó afurasí 94 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí Shiite pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró. Lára rẹ̀ ni àdá àti ọ̀bẹ tí ẹ̀jẹ̀ kún lára rẹ̀ tí wọ́n fi pa àwọn òṣìṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn tí wọ́n gún. CP Igwe ní ẹgbẹ́ Shiite tí í ṣe ẹgbẹ́ adàlúrú kò ní ẹ̀tọ́ láti kórajọ tàbí ṣe ìwọ́de, wípé láìpẹ́ wọn yóò fi ojú wọn ba ilé-ẹjọ́, ṣùgbọ́n wọ́n ṣì ń wá àwọn alátìlẹyìn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú nọ́ọ̀sì kan lórí ikú arábìnrin ẹni ọdún 36 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abíọ́lá ní agbègbè Lẹ́kì, ìpínlẹ̀ Èkó. Arábìnrin yìí ni a gbọ́ wípé ó jáde láyé lẹ́yìn tí ó ṣe iṣẹ́ abẹ ìdí BBL láti mú ìdí rẹ̀ tóbi sí i ní ilé ìwòsàn kan ní Lẹ́kì Phase 1. BBL jẹ́ ìlúmọ̀ọ́ká iṣẹ́ abẹ tí wọ́n fi ń gbẹ́ ìbàdí tí ó tún yọ àpọ̀jù ara kúrò lára. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde. Ó ní dẹ́rẹ́bà olóògbé yìí ni ó wá ṣe àfisùn ní àgọ́ ọlọ́pàá Márọ̀kọ́. Dẹ́rẹ́bà ṣàlàyé wípé bí wọ́n ṣe dé ilé ìwòsàn ni ẹni tó ní ilé ìwòsàn darí nọ́ọ̀sì kan kí ó fún lábẹ́rẹ́. Kò pẹ́ tí ó gba abẹ́rẹ́ tán ni ó bẹ̀rẹ̀ sí pòfolo ikú. Lójú ẹsẹ̀ ni dẹ́rẹ́bà gbé Abíọ́lá lọ ilé ìwòsàn mìíràn ní Lẹ́kì Phase 1 kí wọ́n tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé, dead on arrival. Ikọ̀ ọlọ́pàá ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀, ya àwòrán kí wọ́n tó gbé òkú rẹ̀ lọ ibi ìgbókùúsí. Wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú nọ́ọ̀sì. Ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn ọmọdé mẹ́ta tí ọjọ́ orí wọn kò tíì pé ọdún 15 ti ki akítí mọ́lẹ̀ láti máa dẹ́rìn pa àwọn olólùfẹ́ kókó inú ìwé ìròyìn ní ọjọ́ ìsinmi pẹ̀lú àràǹbarà eré apanilẹ́rìn lórí ìkànnì yìí àti Facebook ní déédéé agogo 12 ọ̀sán ọjọ́ ìsinmi. Orúkọ ẹgbẹ́ wọn ni SSS tí ó túmọ̀ sí Samson Sisters Kids. Àrídájú farahàn wípé ẹ̀bùn àmútọ̀runwá ni àwọn màjèsín yìí fẹ́ máa lò fún ìgbáládùn àwọn olólùfẹ́ kókó inú ìwé ìròyìn àti gbogbo àgbáláyé ní èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì. Ẹ kú ojú lọ́nà.
Agbẹjọ́rò kan tí yóò wà pẹ̀lú ikọ̀ tí ó sin ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero lọ iléeṣẹ́ ọlọ́pàá Intelligence Response Team (IRT) ní ìlú Àbújá, ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ti ṣe àfihàn ohun tí ó ṣẹlẹ̀ láàrin Ajaero àti àwọn ọlọ́pàá tí wọ́n ránṣẹ́ sí i. Agbẹjọ́rò yìí ní ìjíròrò tí ó wáyé láàrin Ajaero àti àwọn ọlọ́pàá jẹ́ ti ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́. Wọ́n ké sí i láti mọ̀ bóyá ó mọ ẹnìkan tí wọ́n ń ṣe ìwádìí lé lórí. Wọ́n ní ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jọ ń yá ilé lò ní olú iléeṣẹ́ àjọ òṣìṣẹ́, wípé ó ní ilé ìtajà ìwé bookshop ní ọdún 6 sẹ́yìn. Bákan náà ni agbẹjọ́rò yìí ní níbi ìjíròrò yìí ni wọ́n ti rọ àwọn ọlọ́pàá kí wọ́n yọ̀ǹda gbogbo àwọn olùfẹ̀hónúhàn tí ó wà ní àkàtà wọn tàbí gbé wọn lọ ilé-ẹjọ́. Wọ́n ṣàlàyé wípé Ajaero kò ní nǹkan ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń wá. Ọ́fíìsì Labour wà ní àjà 10, àwọn tí wọ́n ń wá wà ní àjà 2. Báwo ni ìyẹn ṣe wá kan Ajaero tí ó wà ní àjà 10 sí ẹni tí ó wà ní àjà 2? Wọ́n ní èéṣe tí wọn kò fi pe Ajaero lórí aago kí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n wá ránṣẹ́ pè é, tí èyí fi wá jọ bí ẹ̀sùn tí ó ní agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.